Abdulrahman Ayinde Ayọ̀bámidélé ọjọ́ bẹ̀rẹ̀ lèmi jẹ́ ó ti pọ̀ ọdún kan. Ilé Abdulrahman ọmọ ọlọ́jọ́ ìbí ọjọ́ bẹ̀rẹ̀ lèmi jẹ́ àyájọ́ tàbí ọgbọ̀n mi. On the 11th of May àyájọ́ tàbí màmá pé wọ́n mọ́ oṣù méjìlá sẹ́yìn rẹ̀ ó tàbí mọ́mí rẹ̀ kì í wúlò mọ́. Bí eré bí àwàdà ó ti pọ̀ ọdún kan o. Abdulrahman ọ̀wọ́n ó ti pọ̀ ọdún kan. Anson Ayinde aló ti pọ̀ ọdún kan. Ọpẹ́ yẹ fún lùwà lórí àwọn òbí rẹ̀. Ó ti pọ̀ ọdún kan wá dàgbà wá dùnkù wájà. Abdulrahman Ayinde Ayọ̀bámidélé ọjọ́ bẹ̀rẹ̀ lèmi jẹ́ ó ti pọ̀ ọdún kan. Ọjọ́ pọ́lọ́pọ̀ ọdún láyé wà tó bọ́ tẹ́lẹ̀ látẹ̀pẹ́ dandan. Oníbàwọn náà já wèrèwèrè oníbàwọn náà já wàràwà láéláé. Abdulrahman wàdúrà wà dàgbà nínú òye wà dàgbà nínú ọgbọ́n nífọdúnlé yìí ṣàṣẹ. Àìdùnnú ló jẹ́ fòkì kó máa fi ẹ̀kọ́ fi rẹ̀ lẹ̀. Kò ti pọ̀ ọdún kan ìgbà ọdún kan ni. Abdulrahman Ayinde Ayọ̀bámidélé ọjọ́ bẹ̀rẹ̀ lèmi jẹ́ ó ti pọ̀ ọdún kan. Èèyàn pàtàkì ló kí gbèpè mi lónìí ó. Your big mommy mọ́mí fi káyọ̀ ní mọ́mí ọ̀pẹ́ ó sọ pọ́jọ́ bẹ̀rẹ̀ gbọ̀ngàn lè jẹ́ kó ti pọ́ lóko ìdí ọ̀dà dáadáa. Ó láyé mi ọ̀ràn kò ti pọ̀ ọdún kan. Onígbó adágbà wà dùkú onífọdúnlé yìí ṣàṣẹ mọ́. Àìdùnnú ló jẹ́ fòbí kó máa fi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lẹ́kùn. Ìgbọ̀dún ọdún kan ní Ayọ̀bámidélé. Èkìtì ṣáá ìlú bàbá tó bí ọlọ́mọ. Ìlọ́mọ onílù Èkìtì kéèké ọmọ olókè méjì kákọ́tà bọ́lórí àwọn òkè ọ̀dà dání. Ọmọ ọwá ọmọ ẹ̀kún ọmọ àṣẹwì lẹ́ẹ̀mẹ́ta. Ọmọ ilé lójú bí apá àní mo kí ìrùn wá dàgbà wá dùgbò wá ní bọ́dún èyí ṣàṣẹ. Abdulrahman Ayinde Ayọ̀bámidélé.